lójú ọlọ́mọ òtò lórílẹ̀‐èdè Italy lọ́hùn ni o ní Róòmù gangan kìnní kan ṣẹlẹ̀ níbẹ̀ o. Portable àbí Ìbò Kíkíọlá wèrè olórin ìdààmú àdúgbò lọ ṣeré lọ́hùn nígbà tó ṣeré tán làwọn èèyàn kan bá yọ sí o wọ́n ní kò ní gbé kinní yẹn lọ o táwọn ní kọ́bọ̀ kò ní mú lọ sílé ń ló bá fèdè fọ̀ làwọn ẹyẹ bàgẹ̀bàgẹ̀ ńlá bá yọ sí i àṣé kò síbi tí ṣe kò sí ọpẹ́lọpẹ́ àwọn ìyá o àwọn àjẹ́ ayé àwọn àjẹ́ ọ̀run àwọn nílá nínú ẹlẹ́yẹ àwọn gan ni wọ́n yọ sí o ẹnu mi àgò ọ̀rọ̀ rèé o láti ẹnu ọlọ́rọ̀ ẹ jẹ́ kí Portable gan ó fẹnu ara ẹ̀ wí bó ti ṣẹlẹ̀ lọ́hùn-ún. For Roma, they won't attack me with the money on the head. They shout, Abracaya, no, say yellow day. Now, yeah, our brothers, because they did so bad. You know that's all the money they and they drag me. And just see what I go do with them. Abracaya, they say, ah, me, why not go echo? I go